lórí ọ̀rọ̀ tí àwọn ènìyàn sọ wípé Ìgbòho ló ṣe atọ́nà fún àwọn ọlọ́pàá ìyẹn láti rí àwọn ajínigbé ìyẹn nílẹ̀ Ìbàdàn gbé, àwọn tí wọ́n lọ gbé àbúrò Pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì. Iléeṣẹ́ ọlọ́pàá ti ṣàlàyé nípa bí kinní ọ̀hún ti ṣe rí. Ilé àwọn ajínigbé ọ̀hún, ibi tí wọ́n sì ti fìbọn já ọmọkùnrin ọ̀hún lẹ̀ ń wò yìí, ibi tí wọ́n fi hàn wá yìí, ilé tí wọ́n mú àbúrò Pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì òun náà lẹ̀ wò yìí. Ẹni tó jẹ́ ọ̀gá ọlọ́pàá tó jẹ́ abẹnugan wọn ó ti ṣàlàyé lórí ọ̀rọ̀ náà àti bí àwọn ṣe rí àwọn ajínigbé ọ̀hún mú. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ àwọn ọgbọ́n àtinúdá èyí tí àwọn dá sí láti rí àwọn èèyàn ọ̀hún mú. Gbogbo ẹ̀ sì ni wọ́n fi hàn wá nínú fọ́nrán èyí tẹ́ fẹ́ wò yìí. Ẹjá ṣe àìtò ọ̀hún, gbogbo àṣírí tó sodo sínú ẹ̀ òun náà la fẹ́ fi hàn yín. Ẹjá máa bẹ́tò ọ̀hún bọ̀, ẹjá ṣe àì, ẹjá kí n palẹ̀, ẹjá subscribe síbẹ̀ kàtàgò tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́. Ipa tá a pa ọmọ awo a ò gbọdọ̀ pa ọmọ ọ̀gbẹ̀rì bẹ́ẹ̀. Bá ò bá gbàgbé ní ọjọ́ kẹta oṣù kẹfà ọdún 2026 yìí tá a wà nínú ẹ̀ yìí, òun náà la gbọ́ pé àwọn agbénipa kan wípé wọ́n lọ dènà de ọmọbìnrin kan torúkọ rẹ̀ ń jẹ́ Bùsáyọ̀ Ọláìdé Adégòkè tó jẹ́ àbúrò Pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì ìyẹn Adébáyọ̀ Pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì Adélabú. Nínú èyí tá a gbọ́ wípé ó ń gbìyànjú láti mú ọmọ rẹ̀ lọ sí ilé ìwé ìyẹn ní ọjọ́ kẹta oṣù kẹsàn-án tá a wà nínú ẹ̀ yìí, níbi tí àwọn kan tá ò mọ̀ tá ò sì lè dárúkọ nígbà náà tí wọ́n sì dá ọkọ̀ ayọ́kẹ́lẹ́ aláwọ̀ pupa nì lọ́nà tí wọ́n sì kó ọmọ méjì lọ tí wọ́n jẹ́ ìbejì, nínú èyí tí orúkọ wọn jẹ́ Peter àti Paul. Látìgbà yìí ó náà ní ilé iṣẹ́ ọlọ́pàá ti ń wá wọn, ṣùgbọ́n ṣá o ó jẹ́ ohun tó dùn mọ́ni nínú wípé ní alẹ́ àná tó jẹ́ ọjọ́ kẹfà oṣù kẹfà tó jẹ́ ọjọ́ mẹ́ta síra wọn, òun náà ni a gbọ́ wípé wọ́n ti rí àwọn ìbejì náà padà pẹ̀lú ìyá wọn. Báwo ni wọ́n wá ṣe rí wọn? Òun náà ni nǹkan tí mo fẹ́ kí a sọ̀rọ̀ lé lórí. Ìjẹ́ Adébáyọ̀ Pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì tó san ransom àbí ò san ransom? Ìyẹn ni tí mo fẹ́ ká wò nínú àwọn nǹkan tá a fẹ́ sọ yìí. Àti pẹ̀lú pé bẹ́ẹ̀ ò bá gbàgbé nínú oṣù tó kọjá, òun náà ni àwọn agbébọn tí a mọ̀ sí àwọn agbésùmọ̀mí lọ sí ibìkan tá à ń pọ̀n sí Òsíẹ̀lẹ̀ tó wà ní ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́, níbi tí wọ́n ti jí àwọn ọmọ iléèwé kó nínú ìwé méjì ọ̀tọ̀ọ̀tọ̀, níbi tí wọ́n ti jí ọmọ tó lé ní 40 kó níbẹ̀. Bí bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́, ìròyìn ṣàfihàn wa wípé ọmọ tí wọ́n jí kó lọ ó lé ní 40. Ìbéèrè tá à ń béèrè náà ni wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní oríire local government yìí, ìjà lè sọ wípé àwọn ìjọba wa wọn ò ṣiṣẹ́ lórí ẹ̀ àbí wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀. Ẹ wá gbọ́, ọmọ Adébáyọ̀ àbúrò Adébáyọ̀ Pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì ó ní wọ́n jí ìyẹn láàrin ọjọ́ mẹ́ta tí wọ́n sì ti rí ọmọ ọ̀hún. Láti sọ wípé ọmọ tálákà la fi rúgbó, ọmọ olówó yìí jẹ̀yà pẹ́. Ṣé ká sọ pé iléeṣẹ́ ọlọ́pàá ò ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kán ṣe ni? Àbí ká sọ wípé àwọn olówó yìí tí wọ́n jẹ́ olóṣèlú wọn mọ tí wọ́n ń ṣe? Àbí ká kú sọ wípé ohun tó ń ṣe yé wọn àwa tó jẹ́ mẹ̀kúnnù òun náà ni kinní ọ̀hún òye? Wọ́n máa fi àwọn fọ́nrán ọ̀hún hàn wá ó yẹ tẹ̀léra wọn àti bí kinní ọ̀hún ṣe lọ, torí pé ọjọ́ gàtí ọjọ́ gàtí ó fẹsẹ̀ méjèèjì tìrò. Ṣé ká sọ pé àwọn ọmọ tí wọ́n jí ní orílẹ̀ local government Òṣìẹ̀lẹ̀ tó wà l'Ógbómọ̀ṣọ́ yìí, ṣé ká sọ pé òṣèlú ni wọ́n fi kinní ọ̀hún ṣe ni? Bẹ́ẹ̀ ò bá gbàgbé, fún àǹfààní àwọn tó ti ń bá wa bọ̀ ní ìkànnì yìí, ohun tá a sọ tẹ́lẹ̀ náà ni wípé àwọn kan sọ nínú ìwádìí wa wípé wọ́n fi kinní ọ̀hún ṣe òṣèlú ni o, wípé àwọn kan fẹ́ fi ba ìjọba Ṣèyí Mákindé jẹ́ ni, táwọn kan sì ń sọ wípé wọ́n fẹ́ fi ba Oríyọmí Hamzat lórúkọ jẹ́, torí àwọn kan sọ wípé Oríyọmí Hamzat wà níbi àwọn tí wọ́n pe Gumi wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́, nínú èyí tí Oríyọmí Hamzat jáde pé òun ò mọ nǹkan kan pa ẹ̀ tó ìṣàlàyé bọ́rọ̀ náà sì jẹ́. Ẹni tó bá wo fọ́nrán mi ìyẹn ní ojú ìwé tá a mọ̀ sí ojú ìwé ìbánidọ́rẹ̀ẹ́ tá a mọ̀ sí Facebook, ẹ rí i pé mo ju kinní ọ̀hún sí oyè ayélujára ńbẹ̀, ibi tí a ti gbé fọ́tò ẹni tí wọ́n ń pè ní Oríyọmí Hamzat jáde níbẹ̀. Ṣùgbọ́n ṣá wọ́n máa ṣàfihàn kinní ọ̀hún. Báwo bá gbàgbé kó tó di pé wọ́n rí àwọn ọmọ tí wọ́n jí gbé lọ yìí, Ṣèyí Mákindé lọ sí ọ̀dọ̀ Adébáyọ̀ Adélabú Pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì. Kí ni wọ́n jọ sọ ńbẹ̀? Wọ́n fi hàn wá kẹ́ ẹ lè bá rí i pé ipa tá a pa ọmọ awo a gbọ́dọ̀ pa ọmọ ọ̀gbẹ̀rì bẹ́ẹ̀. Wọ́n fi àwọn fọ́nrán ọ̀hún àwọn akẹ́kọ̀ọ́ tó yẹ kẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ mọ̀. Ṣùgbọ́n báyìí o, mo fi ń dá yín lójú pé a ti rí àwọn ọmọ ọ̀hún wọ́n sì ti rí wọn gbà padà. Àwọn kan sọ pé Sunday Igboho ló ṣètò kinní ọ̀hún, àwọn kan sọ pé Sunday Igboho gbogbo ẹ̀ ni wọ́n fi hàn wá nínú èyí tẹ́ máa gbádùn kinní ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ lórí ètò yìí. Kí ni tí ẹ wà náà ní Yorùbá Parapọ̀ TV, ẹjá share ẹjá subscribe síbẹ̀, máa fi àwọn fọ́nrán ọ̀hún hàn wá nínú èyí tí wọ́n á fẹ́ kí ẹ gbádùn kinní ọ̀hún kẹ́rin bó ṣe ń lọ. Ǹjẹ́ lóòótọ́ ni pé àwọn ọmọ tí àwọn ajínigbé kó tó ń bẹ ní àkàtà wọn báyìí, ṣé lóòótọ́ ni pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ mọ̀ sí? Ṣé lóòótọ́ ni pé Ṣèyí Mákindé ó mọ̀ sí? Ṣé lóòótọ́ ni wípé àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ APC wọ́n fẹ́ fi da Ṣèyí Mákindé lágbòdà náà fún bó ṣe ń gbìyànjú láti lọ sí ipò ààrẹ ìyẹn lọ́dún tó ń bọ̀ yìí? Ṣé bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́? Àṣírí tó pọ̀ wà tí mo fẹ́ tú fún wa nínú fọ́nrán yìí, torí nígbà tí ìṣẹ̀lẹ̀ Pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì ti ṣẹlẹ̀, òun náà ni àwọn àṣírí kan bẹ̀rẹ̀ sí jáde. Wọ́n sọ fún wa wípé bẹ́ẹ̀ bá gbàgbé ń táwọn àwọn agbésùmọ̀mí làwọn fẹ́ gbà lọ́wọ́ Ṣèyí Mákindé tó lágbára ni o. Bẹ́ẹ̀ bá gbàgbé a sọ nínú ọ̀rọ̀ wa pé wọ́n làwọn fẹ́ gba odidi 1 billion
tí wọ́n gbọ́dọ̀ san sínú àkáǹtì kan èyí tó wà ní Benin Republic. Nínú ẹ̀ ni wọ́n sọ pé àwọn nílò ọkọ̀ ayọ́kẹ́lẹ́ méjì, ìyẹn Hilux ọkọ̀ gíga téèyàn lè fi rìn níbi tí gbòǹgbò wà àti níbi tí koríko wà tí ó sì ní sí wàhálà. Nǹkan ogun oná làwọn Boko Haram yìí tán jẹ́ agbésùmọ̀mí yìí ò ní wọ́n fẹ́ lò fún un. Ẹ ń gbàgbé pé wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn wípé àwọn èèyàn wọn èyí tó wà ní akùdé àwọn tó wà ní kóló àwọn ọlọ́pàá yìí tó ń ṣẹ̀wọ̀n lọ́wọ́lọ́wọ́ wọn ni ká bá wọn tú sílẹ̀ ara tán náà wọn máa gbà gẹ́gẹ́ bí ransom yẹn. wọ́n tún wá béèrè lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ni pé wọ́n ní àwọn ń fẹ́ òfin ṣẹ̀ríà ìpè kó wà ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. ẹ̀wọ̀n kí ni òun bó ṣe lọ́mọ́ra wa wọ́n fi hàn wá bẹ́ẹ̀ ò bá gbàgbé Mufti Ìwó ti ń sọ tẹ́lẹ̀ pé àwọn fẹ́ ṣẹ̀ríà nílẹ̀ Yorùbá. lọ́nà míì bẹ́ẹ̀ bá tún gbàgbé ẹni tó jẹ́ ìmáàmù èyí tó wà ní Ògbómọ̀ṣọ́ ó sọ ṣáájú pé bí àwọn ènìyàn àwọn bá fẹ́ òun kankan tí wọ́n wá fún àwọn ní kinní ọ̀hún àwọn èèyàn òun ò ní gbà o àti pé wàhálà máa ṣẹlẹ̀. ṣé kò ń ṣe wàhálà tó sọ èlò tí ń ṣẹlẹ̀ ìwọ̀n tá a gbé yẹ̀wò lórí ètò lẹ́nìí nìyí tí máa sì fi kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbádùn kinní ọ̀hún. kẹ́ni tí àwọn ènìyàn Yorùbá Parapọ̀ TV ẹ já ṣe ẹ subscribe síbẹ̀ onírúurú àwọn àṣírí wà tá a máa tún lẹ́nìí mo fẹ́ kí ẹ gbọ́ kinní ọ̀hún bó ṣe lọ. a ti rí Bùsáyọ̀ Ọláìdé Adégòkè tó jẹ́ àbúrò Pẹ̀nkẹlẹ̀ Mẹ́ẹ̀sì wọ́n ti rí i níbi tí wọ́n ti jí wọn gbé ojú àwọn ajínigbé ọ̀hún ẹ̀ẹ́rì o bí wọ́n ṣe dárúkọ wọn lọ́kọ̀ọ̀kan ẹ̀ẹ́rì àwọn tí wọ́n gbéṣẹ́ ọ̀hún rán wọn àwọn tí wọ́n mọ̀ ń pa ẹ̀ àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ ọ̀ àṣírí gbogbo ẹ̀ ti tú tí ó sì fi hàn wá níkànnì ẹ máa bá wa bọ̀ torí pé bí ṣe ṣe kú ọbẹ̀ ṣe kún ẹ̀ bọ̀ àti àwọn àṣírí tó sodo nípa Adélabú Pẹ̀nkẹlẹ̀ Mẹ́ẹ̀sì Adébáyọ̀ nípa ètò èyí tó fẹ́ ṣe àti nígbà tó jẹ́ mínísítà fún ètò iná ọba kí ni èròǹgbà àwọn èèyàn kí náà fojú sùn tán fi ní pé àwọn ògbówó ribiribi lọ́wọ́ ẹ̀ Adélabú Pẹ̀nkẹlẹ̀ Mẹ́ẹ̀sì tó san ránsọ̀mù wọn àbí òsán torí nǹkan kan wà tí ó wọ̀n sẹ́yìn aráàlú tí wọ́n sì tú kinní ọ̀hún yẹbẹyẹbẹ tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wọ́n ṣàlàyé ẹ̀ o bí kinní ọ̀hún sì ṣe ń lọ wọ́n fi yé wa jẹ́mọ̀ àdéhùn ọ̀hún bẹ̀rẹ̀ àṣìyà kọ́ọ̀dọ̀ gbogbo ọmọ Yorùbá àwọn ará Ògbómọ̀ṣọ́ kọ́dọ̀dọ̀ wọn àwọn ará òsì ẹ̀lẹ̀ àṣírí tẹ̀ mọ̀ nínú àtàtù lẹ́nu kí ó kàn tó nílé kọ̀ọ̀kan ẹ ṣàṣì àyẹ̀ bá a ṣe ń bẹ́tò ọ̀hún bọ̀ ẹ̀dá ṣe àkíní ọ̀hún. inú èèyàn ọwọ́ ìjọba ó ti tẹ àwọn tẹ́ ń wò lókè yìí àwọn tí wọ́n ń ṣe agbódegbà fún àwọn bandits tó wà lọ́yọ̀ọ́ tí wọ́n pa Mr. Oyedekun orúkọ wọn lélẹ́yìí Babangida Buhari Awalu Kabiru Aliyu Adéwuyì Sunday Àyànwọlé Gbénga Rafiu Abdulmajid Adélẹ́yẹ Ayọ̀mídé àwọn tẹ́ ń wò yìí ni wọ́n ń ṣe agbódegbà fún wọn kidnapper àwọn náà mọ bí wọ́n ṣe ń bá wọn ṣẹ́ owó tí wọ́n ń sọ information fún wọn àwọn ló ń fún wọn ní ìbọn bí wọ́n ṣe máa repo sí inú ọ̀kadà tí wọ́n fi ń rìn kiri àwọn wọ̀nyí àwọn ni wọ́n ń ṣe gbogbo negotiation ká máa bá àwọn èèyàn sọ̀rọ̀ àwọn yìí àwọn ni wọ́n ń ṣe o àwọn ni wọ́n bá wọn ń gbowó àwọn yìí orí ẹ̀mọ́ yìí sọ fún yín pé ẹni tí ò bá ṣiṣẹ́ èṣù ayálò kò ń ṣèṣù òun fún ara ẹ̀ ló máa yára ẹ̀ lò nítorí pé èṣù tẹ́ ń wò yẹn àwọn ìránṣẹ́ elédùà kan ni ká má máa dárúkọ èṣù síbi tí ò bá dáa. so mo ṣe fídíò kan ní kòpẹ́kòpẹ́ yìí tí mo pe federal government àti Lagos state government àti Ọ̀yọ́ state government tí mo sọ fún wọn pé àwọn ọmọ tí wọn ò ṣiṣẹ́ yìí tí wọ́n ti rí owó tẹ́lẹ̀ àwọn yahoo lọ́nà wọn ò lè ṣiṣẹ́ oṣù wọ́n mà ti ṣe kidnapper àti bandit wọ́n wà nù wọn àwọn èèyàn sọ pé bẹ́ẹ̀ni sọ́hún àwọn kọ́lẹ̀ ń rí àwọn rèé o ẹni tí ò bá ṣiṣẹ́ tó ò fẹ́ ṣiṣẹ́ oṣù tó ń retí gbàm ọ́ gbẹ̀m ṣé kò ní lọ join ní kidnapper àbí owó ilé tó ń san báwo lè fẹ́ san tó ò bá ṣiṣẹ́ oṣù ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kẹ́ bá lè mọ̀ pé federal government láti àkóso President Bola Ahmed Tinubu wọ́n ń ṣiṣẹ́ o wọn ò jókòó a dúpẹ́ lọ́wọ́ Inspector General of Police wọ́n bá wa ṣe ìwádìí ẹ ṣeun. When they lose the waterproof, wetin you see? Wetin you see? Na how be all this God
Like there, I stand for the main road. Me na main road I stand. I don't hold anything. How much they give you now? One naira, sir. 1 naira. They just call you, maybe you just transport, maybe you just transfer your friend come for coronation. I mean, you should transport. How much he give you? He give me transport. How much? 25,000 for transport. And he give you and your friends. He said I give you, I been on cash. He said I give you. Who send money give you? Sheriff of your player. What I send for? Yeah, no. Oh, and this I give Abi. I send money to your account. Then you take home. So how much you total send? 3 of that. How much? 9. They send you the money to transport. Okay, no wahala. Thank you very much. Inú ilé tí ọ̀gá ọlọ́pàá ti wá ṣe àyẹ̀wò yìí òun náà ni wọ́n jí àbúrò Pẹ̀nkẹlẹ́mẹ́ẹ̀sì sí. Ọ̀gá ọlọ́pàá fún ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà lẹ́rìí tí ó ń wọnú ilé yìí lọ́wọ́lọ́wọ́ tí mò ń bá yín sọ̀rọ̀ yìí. Ilé náà ni ìpínlẹ̀ Ọ̀yọ́ ti pa láṣẹ láti wó ilé náà báyìí nínú èyí tí wọ́n fi fọ́nrán ọ̀hún hàn wá. Ibi tí wọ́n ti fìbọn dá ọlọ́pàá kan bọ́ òun náà lẹ wòye ara àwọn ibi tí wọ́n gbìyànjú láti gbà sálọ nìyẹn. Ọ̀gá ọlọ́pàá òun náà ni wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò níbí yìí láti sọ èròǹgbà wọn nípa bí wọ́n ṣe mú àwọn èèyàn náà. Ẹ ò bá gbàgbé àwọn kan sọ pé Sunday Igboho náà ló ṣe atọ́kùn ẹ̀ ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ti fọ àfọ̀mọ́ ẹ̀ pé mímú táwọn mú àwọn ọ̀daràn yìí kò ní fi ṣe pẹ̀lú Sunday Igboho. Àwọn tí wọ́n wá ń gbé kinní ọ̀hún kò yẹnu òun náà ni wọ́n ti ní kí wọ́n so ewé agbéjẹmọ́wọ́ o nítorí pé àwọn ọlọ́pàá òun náà ni wọ́n ṣiṣẹ́ wọn bó ṣe tọ́ àti bó ti yẹ. Ṣáájú àkókò yìí ó tó di pé àwọn ọlọ́pàá fi fọ́nrán èyí tí wọ́n ṣe yìí sí ojú ayélujára òun náà ni gbajúgbajà agbẹjọ́rò kan tó jẹ́ àgbà lọ́ọ̀yà ìyẹn nílẹ̀ Ìbàdàn òun náà ló rán iṣẹ́ sí Pẹ̀nkẹlẹ́mẹ́ẹ̀sì ẹni tí ó ń dupò gómìnà ìyẹn nípínlẹ̀ Ọ̀yọ́ Adébáyọ̀ Adélabú Pẹ̀nkẹlẹ́mẹ́ẹ̀sì láti sọ fún wípé ẹni tí wọ́n ń pè ní Ìgbòho ó ti lọ bá wọn níbi tí wọ́n jí àwọn ọmọ wọ̀nyí gbé nínú èyí tí ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ó gba ìbọn méjì lọ́wọ́ wọn ṣùgbọ́n ṣá o iléeṣẹ́ ọlọ́pàá yìí tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ wípé gbogbo àhesọ ìròyìn báyìí wípé ó máa ń da àwọn nǹkan rú àti láti dá wàhálà sílẹ̀ láti da omi àlàáfíà ìpínlẹ̀ rú ó wá sọ wípé ní báyìí o iléeṣẹ́ ọlọ́pàá ń jà takuntakun láti gbójú agan sí gbogbo ìwà ìjínigbé ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Premises. People have been seeing them coming in here without anybody reporting the conduct. Mo ń gbọ́ from reliable source ní ọ̀sán yìí wípé nígbà tí wọ́n lọ lé yẹn ilé tí wọ́n kidnap àbúrò ìyàwó Bárò Adélabú sí àti ìbejì ẹ̀. Mo ń gbọ́ from reliable source lọ́sàn yìí wípé àwọn ọlọ́pàá arrest àwọn boys méjì ń bẹ̀ wípé wọ́n dẹ̀ ti release àwọn boys méjì tó arrest pẹ̀lú àwọn boys méjì tó arrest pẹ̀lú àbúrò ìyàwó Bárò Adélabú àti ìbejì ẹ̀ pẹ̀lú màyà àti ìbejì ẹ̀ wọ́n ní wọ́n láwọn boys méjì tán wọ́n arrest àwọn boys méjì wọ́n allegedly ni o wọ́n sọ wípé àwọn ọlọ́pàá ti fún wọn bail. So ó wá ń fẹ́ mọ́ fara pẹ́ in tèmi ń gbọ́ wípé àbí àwọn Bárò Adélabú ti gbówó lọ tọ́kẹ̀ wá ṣe fíìmù fún wa ká mọ́ bá fi sọ wọ́n lẹ́nu wípé àwọn ọmọ 42 tí wọ́n kó lọ wọn ò gbà wọ́n lẹ̀ nípa àwọn ilé wọn lọ gbà lẹ̀ ibi ká mọ́ bá sọ lẹ́nu pé wọ́n lọ fowó gbà wọ́n lẹ̀ náà sáré ṣe fíìmù pé wọ́n lọ bọ́ọ̀sì wọn. èyí tó wá yè mí lẹ́nu ní tí mo tẹnu mọ́ àyìn ọlọ́pàá wa ẹ lágbára tó báyìí láti lọ bọ́ọ̀sì àwọn èèyàn mọ́lé láàrin ọjọ́ 4 ẹ sì gba wúmà yẹn àtàwọn ìbejì ẹ̀ jáde. àwọn kan sì ti kóyàn èèyàn 42 láàrin ọ̀sẹ̀ mẹ́ta ó ti ń polówó ọ̀sẹ̀ mẹ́ta ẹ sì mọ ọgbọ́n tí ẹ fi gbà àwọn èèyàn yẹn jáde wọ́n dẹ̀ ti kó wọ́n kó èèyàn mẹ́ta kan láàrin ọjọ́ 4 ẹ̀rí ìgbà jáde wọ́n ti kó àwọn 42 kan ó ti lọ kọ ọ̀sẹ̀ mẹ́ta ìjọba ọlọ́pàá sípẹ́ ẹmọṣẹ́ tó báyìí lẹ́ẹ̀rí yẹn 42 gbà jáde. nínú fọ́nrán yìí gan la tó mọ̀ láti mọ̀ láṣẹ mọ̀ pé àṣà àwọn tó jí gbé gan wọn ò kí ń ṣe bandit. àwọn tó jí ìyàwó àbúrò Bárò Adélabú àtàwọn bíjì rẹ̀ àwọn tó jí wọn gbé ó dẹ̀ àwọn ò kí ń ṣe bandit torí bí tó ti lọ ká wọn mẹ́yìn inú ilé ni bandit yẹn sì káwọn tó bá jí gbé inú ilé inú igbó lórí pápá náà máa ń gbé wọn sí èyí tí wọ́n bá sùn wọ́n bá wọn sùn bẹ́ẹ̀ èyí tí wọ́n bá gbọ́n lásán ya èyí tí wọ́n bá pa wọ́n pa ń bẹ̀ bandit yẹn gbé inú ilé. ṣùgbọ́n sí àwọn pé orúkọ ọbú nǹkan tó bá ń ṣẹlẹ̀ náà làwọn yóò mọ̀ fi pé
táwọn pé fún àpẹẹrẹ kí wọ́n ní lágbájá kan ó jalè ládùúgbò kan ẹ̀ẹ̀kan pé ló jalè kò wá sígbà tí ìkẹ́bá ti wá sọ̀rọ̀ ládùúgbò òun ẹni ló gbé o ẹni nǹkan ló gbé o orúkọ ẹni wọ́n mọ̀ dá ó yẹ kó gbà tóun ó jalè ó lè jẹ́ wúrẹ́ ló gbé ṣùgbọ́n tí ọkọ̀ bá sọ̀rọ̀ ládùúgbò wọn ò ní ẹlọ́lẹ́ arákùnrin tó jẹ́ wúrẹ́ ń jọ́ sí torí wọ́n lẹ́ bá jalè lẹ́ẹ̀kan tó bá daṣọ àná borí aṣọ òsì aṣọ ẹ̀tẹ́ aṣọ àbùkù òun ló dàbúra gbogbo àwa lólùfẹ́ ta Ọlọ́run mo rò pé a ti gbọ́ ròyìn tó ń lọ lórí àwọn èèyàn Adélabú Pẹ̀nkẹ́lẹ́mẹ̀s tí wọ́n jí gbé gbogbo la ti rí fọ́nrán bíi tí àwọn ikọ̀ ọlọ́pàá tí wọ́n ti lọ bá wọn tí wọ́n jí wọn gbé tí wọ́n ti lọ bá wọn ní inú ibi tí wọ́n kó ìyàwó àbúrò Adélabú àti ìbejì ẹ̀ méjì tí wọ́n dẹ̀ lọ rescue wọn jáde. Lákọ̀ọ́kọ́ ẹ rí i pé nígbà tí mo ṣe fídíò lórí ẹ̀ nígbà tọ́rọ̀ náà ṣẹlẹ̀ èmi sọ wípé àwọn eléyìí mo ò ní pẹ́ fi wọ́n lẹ̀ wípé mo ò ní pẹ́ fi wọ́n lẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ mọ̀ rò pé kí ni mo rí tí mo fẹ́ pé àwọn eléyìí ẹ rí ká tó gbọ́jọ́ mélòó mo ò fi wọ́n lẹ̀ ẹ mọ̀ pé ìlú yìí ni ó dàbí báyìí táwọn kan máa sọ ni pé ìpa tí wọ́n pọ̀ máa wo wọ́n yẹ pọ̀ máa gbẹ̀rí bẹ́ẹ̀ ìṣe tí wọ́n ṣọmọ olówó mo ò lè ṣọwọ́ ọmọ ẹ̀kúnnù bẹ́ẹ̀ mo rò pé òun ló fà á tó jẹ́ pé ìgbà táwọn eléyìí jí báńdíìtì wọ́n jíyàn gbé ni ó tún wá bọ́ sí àsìkò tí báńdíìtì jíyàn gbé làwọn náà tún wá jí ìyàwó àbúrò Báyọ̀ Adélabú àti ọmọ méjì gbé ibi tèmi wá lọ rèé ìjọba ìlú yìí ọlọ́pàá nínú fọ́nrán yìí nígbà tí a gbọ́ ìròyìn nípa ẹ̀ a gbọ́ pé wọ́n ní wọ́n tíráàkì wọn ni wọ́n jí wọn gbé láàrin 4 days àwọn ọlọ́pàá dẹ̀ ṣiṣẹ́ bí iṣẹ́ wọ́n dẹ̀ tíráàkì wọn wọ́n dẹ̀ mú wọn láàrin ọjọ́ 4 ó wáyà mí lẹ́nu pé ṣé pọ́lọ́pàá Nàìjíríà ṣé pọ́pọ́lọ́ ọgbọ́n tí wọ́n fi mọ́ tíráàkì wọn ṣé pọ́ sì wà lórí wọn ṣé pọ́pọ́lọ́ tó fi mọ́ tíráàkì èèyàn tó fi mọ́ gbàyàn mú ṣé pé kẹ̀kẹ́ pọ́ ti sọnù lórí wọn èmi ò bóyá ó ti sọnù tẹ́lẹ̀ ni nígbà wọ́n jí ọmọ 42 kó ní Ògbómọ̀ṣọ́ nílé ìwé táwọn bandit kó lọ́nu gbó pẹ̀lú olùdarí principal àbí pẹ̀lú láti pé principal olùkọ́ àgbà tó kó wọn lọ́nu gbó ó ti lóko ọ̀sẹ̀ 3 báyìí tọ́lọ́pọ̀ ò rí tíráàkì ọlọ́pọ̀ ò fẹ́ wọnú gbó ṣùgbọ́n nígbà tó di pé wọ́n ní pé ó dà ìpáwọ̀ ilé ìṣẹ̀dá báńdíìtì ó dà ìpáwọn ara wa lélẹ̀ wọ́n tíráàkì àwọn láàrin ọjọ́ 4 ṣé pọ́lọ́pàá Nàìjíríà lè tíráàkì ẹ̀ láàrin ọjọ́ 4 tí wọ́n ó sì mọ ibi tí àwọn èèyàn sáwọn ajínigbé sápamọ́ sí tí wọ́n sì lọ bẹ̀ lọ bọ́ọ̀sì tibẹ̀ fọ́nà yẹn náà gbogbo yín wò yẹn àbí fídíò tí a ṣò fún wa yìí àbẹ́ ẹ̀kan ṣe fíìmù fún wa lásán ni tó yẹ pẹ́lú Nàìjíríà ó ti di acting ó ti di AI torí dáwọn kan sọ fún mi nìyẹn nígbà tí mo rí fídíò lánàá wípé ta Ọlọ́run mọ́ da wọn lóhùn bóyá wọ́n kàn fi fídíò yìí ṣe kàjó ni bóyá wọ́n lọ gbó fáwọn tó kidnap àbúrò ìyàwó Báyọ̀ Adélabú àtàwọn ìbejì rẹ̀ ni wípé bóyá wọ́n gbọ́dọ̀ gbó fún wọn lẹ́yìn wọ́n wá fi wípé wọ́n lọ bọ́ọ̀sì wọn mọ́lẹ̀ ṣe kàjó torí ẹ̀rí pé nínú fídíò yẹn ìkànnì àwọn ajínigbé wọn ó tún wọnú sílì tí wọ́n tún yìnbọn sókè ní táwọn kan sọ fún mi ni pé kó jẹ́ pọ́lọ́pàá fi ṣe kàjó ni ó wá ju gàtẹ́ òjò gàtẹ́ ó ṣẹ̀ṣẹ̀ méjì tiro ní táwọn aráàlú sọ lèmi sọ fún yín àwọn aráàlú sọ wípé torí pé àbúrò ìyàwó Báyọ̀ Adélabú àwọn jólówó lẹ́ṣẹ̀ wá ọ̀nà àti gbà àwọn eyín lẹ̀ lóòrèkóòrè lọ́nà tó bá rí kó já sí. wọ́n wá ní afárí àti òru ayọ̀ àkàlà lọ́rùn
afárí igun ayàkàlà lọ́rùn ó dorí àti òrò alábẹ́kú. ọmọ mi sọ pé ṣé èsè pé ọgbọ́n ìpátá àpọ̀máwo àpọ̀rọ̀ pọ́mọ ẹgbẹ̀rí bẹ́ẹ̀ ìgbà tá àpọ̀gbẹ̀rì àgùrọ̀ pọ́máwo bẹ́ẹ̀ ṣé èsè ọgbọ́n tó ń dá fún wa nu. ní kò jẹ́ pé ọgbọ́n ìpátá àpọ̀gbẹ̀rì àgùrọ̀ pọ́máwo bẹ́ẹ̀ wípé ìpátá àpàwọn aráàlú tí ò léèyàn àwọn aráàlú tí ò léèyàn àwọn lè wà ń gbẹ́kùn lọ gbére ṣùgbọ́n àwọn tọ́jú ọmọ olówó agbúdọ̀ gbé ìgbésẹ̀ kó yá kánmọ́kánmọ́ kóbó lórí tiwọn. àti ẹ̀dùpẹ́ lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ followers wa torí wọ́n lóye làwọn àgbà wọn wò nígbà tí wọ́n jí arábìnrin gbé àtàwọn ọmọ rẹ̀ èyí ìyàwó àbúrò Báyọ̀ Adélábù àwọn ló làwọn tó ń kọ́mẹ̀tì lọ́nà kọ́mẹ̀tì tí wọ́n ti sọ pé ìpè tó ṣẹlẹ̀ yìí wípé wọ́n kẹ́ pé wọ́n bandit ni wípé kì í ṣe bandit according to video táwọn èèyàn rí yẹn làwọn sọ pé eléyìí ò lè jẹ́ bandit nígbà táwọn náà wá padà rí torí ọkọ̀ kan bíi Camry náà gbé wá fáwọn tó bá rí fídíò yẹn ọkọ̀ kan bíi Camry náà gbé wá torí mo padà get fídíò yẹn tó fẹ́ tá a bá rí ọkọ̀ bíi Camry àwọn kan rìkọ́dù ẹ̀ ládùúgbò yẹn kódà inú ìgboro ni ẹ̀ tó wà mọ̀ challenge dáadáa wọ́n kidnap wọn wọ́n dẹ̀ jà sórí double ní ring road wọ́n dẹ̀ ya sọ́nà ring road wọ́n bọ́ sí double ring road wọ́n kidnap wọ́n bọ́ sí double ring road wọ́n dẹ̀ ya sọ́nà ring road but ọ̀pọ̀lọpọ̀ mọ̀ torí inú ibi tó ti kidnap bí inú agboolé báyìí ni bí inú àdúgbò náà ti kidnap but tó bá ti ya sí main road ẹnìyẹn kò ní mọ̀ pé kidnap mọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wọn sọ pé àwọn ilé òkè ṣe bandit pẹ̀lú gbogbo tá a rí inú fídíò tá a padà rí náà a rí pé ó dà ìpáwọn ilé òkè ṣe bandit àwọn kidnapper lásán ni ọ̀tọ̀ làjẹ̀dá bandit ọ̀tọ̀ làjẹ̀dá tiwọn náà ṣùgbọ́n olè lórí ibú ni bó lè bá jalè lẹ́ẹ̀kan kí wọ́n mọ̀ jalè ládùúgbò gbogbo ọdún olè náà wọ́n mọ̀ tọ́ka sí. àbí n tẹ́ ẹ̀ sọ fún wa ní fídíò yìí ni pé torí wípé àwọn yẹn lọ kidnap wọn sínú ilé lẹ́yìn ètè ríwọ tíráàkì wípé torí pé àwọn bandit tiwọn inú igbó làwọn mọ kidnap wọn sí lẹ́sìn láwọn ẹ̀ tíráàkì àbí tẹ́ wọ́n sọ fún wa ni pé ibìkan wà lórílẹ̀‐èdè yìí tí mo lè tíráàkì torí fún gbogbo àtàbálò Google map dáadáa gbogbo ilẹ̀ tó wà Nàìjíríà yìí kò síbi tí Google map ò dé tó o bá mórí légbó Google map ó sọ pé inú orí igbó mórílẹ̀ tọ́wọ́ mọ̀ pé inú igbó ni lọ sí Google map ó níbi kámẹ́rà kẹ́mẹ́ta tó máa wo graphics yóò display gbogbo inú igbó yẹn fún ẹ igi tó wà nínú igbó yẹn Google map ó gbé jáde gbogbo ẹni tẹ́ bá mọ̀ wo Google map dáadáa kó kàn ní pé location of kìnnìkan forest location of tó kàn bẹ̀rẹ̀ lórí Google yóò kàn ra gbé fọ́tò bẹ̀ wá tó bá wà níbẹ̀ yẹn recently ibi tó wà yẹn igi tó wà ń bẹ̀ Google map ó gbé wá pé igi kan wà ń bí àwọn ewé tó wà ń bẹ̀ yóò ṣú ẹ̀ so bóyá tá a fẹ́ mọ claim fún wa ni pé torí pọ́dọ̀ àwọn bandits jẹnu gbó làwọn ò ṣe rí track gbọ́ torí pé lè jẹnu ilé ó jà ní ìlú làwọn ṣe rí track tàìkọ́ ìpínlẹ̀ wọn claim ni pé ọ̀dọ̀ ibi táwọn bandits gbogbo àwọn ọmọ lọ nẹ́tíwọ́ọ̀kì níbẹ̀ irọ́ sì ni torí àwọn bandits yẹn wọ́n ń ṣe fídíò woman principal tí wọ́n gbé yẹn wọ́n ṣe fídíò ẹ̀ tí wọ́n send ẹ̀ sáwọn èèyàn nẹ́tíwọ́ọ̀kì náà fi send ẹ̀ wọ́n wá lórí demand ẹlẹ́ẹ̀kejì tí wọ́n sọ pé kún fáwọn ní iliox méjì ó ní tó simple ní náà ó ní kí wọ́n gbé iliox fún wọn ó ní kí wọ́n lọ bá àwọn professional trackers kí wọ́n ra fi trackers rẹ̀ ó ní tí wọ́n gbé iliox fún wọn tó fi trackers rẹ̀ ó ní ibi tí wọ́n bá gbé lọ nígbà tó bá ó ní wọ́n ti fún wọn lára wọ́n ti mọ̀ lò fún bí ọ̀sẹ̀ méjì tracker ló sára iliox yẹn ó wà lára mọ́tò káàkiri nísìn ó wà lára àwọn cars táwọn gan lò tẹ́ni ẹ̀kọ́ sí ní mọ́mi tó wà tẹ́ni ẹ̀kọ́ ní omi tí tracker yẹn wà so tẹ́ ẹ bá gbé bọ́ọ̀sì yẹn fún wọn tẹ́ ẹ gbé iliox yẹn fún wọn tí tracker yẹn wà lára ẹ̀ ẹni gbù ẹ̀tọ́ bá wà ẹ ṣá lọ mú wọn ní ṣá mo sì bẹ́ẹ̀ sí ní track wọn débẹ̀ wọ́n ní ẹni yẹn sọ pé yẹn ni ò bá tí lọ rọrùn jù
ẹ kàn sọ pé ẹ ti comply ẹ̀yin ìjọba ẹ ti comply pẹ̀lú gbogbo tó fẹ́ táyì ti comply tán ẹlẹ́ ti gbọ́ owó àkáǹtì ẹ ṣe bẹ́ẹ̀ bọ́ọ̀sì ẹ gbé fún wọn owó àkáǹtì ni ẹ kú ti mọ̀ pé àti ìgbà ó nira bọ́ọ̀sì ni ẹjẹ́ wọn ilé-ọ̀sì ni ẹjẹ́ wọn gún lọ ẹ ní fún wọn lára tracker ní òṣìṣẹ́ yẹn nígbà tracker bá ti wà lára ilé-ọ̀sì sí kódà tí ọba bá ní ṣẹ́ ṣe gan tí ọba ní ṣẹ́ ṣe ìjọba lè collide pẹ̀lú company Toyota Hilux tí ó sọ fún company Toyota Hilux pé in ta fẹ́ kẹ́ sára mọ́tò yìí ní táyé pé ìyá ẹgbẹ́ òkúrin kò fún ní ṣe tracker ṣe é pé inú ẹ́ńjìnì yá wà ìpè ta sára mọ́tò yìí ní táyé pé àwọn apòtẹ̀ ní nǹkan táwọn gan fi mọ́ track gan apò ní nǹkan táwọn gan fi mọ́ ṣẹ́kì tracker lára ọkọ̀ táyé pé òfin ní rí nígbà ìjọba sọ pé yá o company Toyota ẹ bá a ṣe Toyota Hilux báyìí ìkan báyìí la fẹ́ kó wà lára ẹ̀ kódà kó fẹ́ kó fi bọ́ǹbù sí lára wípé ìjọba la fẹ́ kó bọ́ǹbù Toyota company lè ṣe dáadáa tí wájú ìjọba tó ní nǹkan ṣe o tí àwọn ìjọba táwọn lórí wọn kú táwà lóye o ṣùgbọ́n ibi tá lọ gan ni pé ẹ̀yin ìjọba ọlọ́pàá ṣé n táwọn èèyàn ń sọ nípa yín ṣé káwọn sọ pé bẹ́ẹ̀ lórí ni wọ́n sọ pé àwọn ọmọ tó kó lọ sínú igbó àwọn kan lóṣèlú náà fi ń ṣe àwọn kan lára ẹ mọ̀ ń pa ẹ̀ àwọn kan ní gómìnà mọ̀ ń pa ẹ̀ ó wá jọgàtè ò jọgàtè ó bẹ̀rẹ̀ sẹ̀mẹ̀ méjì tí ló olóyè Sunday Igboho ó ṣe fídíò ó ń lọgúnú fídíò rẹ̀ pé kí gómìnà Ṣèyí Mákindé ó dákun kó fóun láyè kóun lọ gbà ọmọ wá olóyè Sunday Igboho sọ pé ààrẹ ti fóun láyè kóun lọ gbà ọmọ ó ní gómìnà Ṣèyí Mákindé fóun láyè kóun lọ gbà ọmọ sáwọn tó wá lóṣèlú ni sáwọn táwa lè sọ pé wọn ò rí sọ báyìí nígbà jẹ́ pé gbàtà káwọn ọmọ tí ọlọ́pàá sáré rí wọ́n sáré mọ́ tán fi ń tíráàkì wọ́n tíráàkì jáde láàrin ọjọ́ 4 ṣùgbọ́n kọ́ ọmọ ọlọ́mọ wọ́n ti lo ọ̀sẹ̀ 3 ọlọ́pàá device ọlọ́pàá fi ń tíráàkì ó bàjẹ́ láàrin bí ọ̀sẹ̀ 3 hàn bọ̀ nígbà tí wọ́n sáré gbá ọmọ àbúrò ìyàwó Adélabú device fi ń tíráàkì ó sáré ṣiṣẹ́ padà fún 4 days láàrin 4 days yẹn báyìí device ọlọ́pàá fi ń tíráàkì òun ti kú padà. ohun tó wá jẹ́ kémi náà máa wò ó wípé ọ̀rọ̀ ìfẹ́ jòṣèlú òun rèé tó rákù ní wíbí àkúbẹ̀ ìkílẹ̀ àwọn olólùfẹ́ wa ló gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ inú mi sì dùn tó rẹ́ni ọ̀jọ̀gbọ́n ni nígbà tí mo ka kọ́mẹ̀ntì yẹn bò pé ẹnì yìí àsáwọn èèyàn pọ̀ láyé tó máa ronú mo ní lójì máa di àwọn aláwọ̀ kọ́ tí wọ́n ní 1 billion wọ́n ní 1 billion yẹn kún lọ sọ sí àkáǹtì àwọn ní Kútọ́nù ní Benin Republic ẹni ẹ sọ pé ipe ó ní kiri kan tàbí máa ṣe transfer kò yẹ tán ṣe transfer yẹn ipò òun yẹn wà káàntì wọn nítòótọ́ ó ní ṣùgbọ́n wọ́n á tíráàkì owó yẹn ó ní ìjọba Benin Republic yẹn gan ní ìjọba Nàìjíríà gbèsè fún ó ní wọ́n tíráàkì owó yẹn ó lówó yẹn 1 billion ó ní mò ní jẹ́ wọ́n rí gbà ó ní torí pé kéèyàn tó lè gba 1 billion jáde lákàntì kan kéèyàn tó lè wọ́ 1 billion jáde lákàntì ó láwọn requirement tí báńkì gan need kó rí pé owó 1 billion jáde lákàntì wípé ọ̀nà àkọ́kọ́ nìyẹn wípé tí akpẹ́yọ̀ tó fẹ́ fẹ́ gbọ́n fẹ́ ṣiṣẹ́ wípé wọ́n ó sẹ́ndì owó yẹn ó lówó tó rẹ̀ sẹ́ndì yẹn ó ní wọ́n á follow ẹ̀ up pẹ̀lú ìjọba Benin ó ìjọba Benin wọ́n mú àwọn tí wọ́n fẹ́ gba owó yẹn tí wọ́n bá ti fẹ́ lọ gbà wọ́n rí wọn. tí wọ́n bá ti fẹ́ lọ káàṣì owó yẹn tí wọ́n ti fẹ́ lọ gbà ìbájẹ́ transfer ni o ìbájẹ́ pẹ́ fẹ́ wọ́de o ó ìjọba Benin mọ bí wọ́n ṣe mú wọn ó ní lórí dìmáàdì aláwọ̀kọ́. so ẹlẹ́ẹ̀kẹta wọ́n sọ wípé kí ṣe wọ́n pèlè ẹlẹ́ẹ̀kẹta yẹn náà ẹlẹ́ẹ̀kẹrin ni pé kí wọ́n ṣòfin tiwọn náà mófin kí wọ́n lo òfin ṣẹ̀ríà. ẹlẹ́ẹ̀kẹta ni pé Agbolongo àti Agodi gate àwọn èèyàn wọn tó wà ń bẹ̀ pé kí wọ́n fi wọ́n lẹ̀. ẹni yẹn sọ wípé ó ló dá bẹ́ẹ̀ náà ó láwọn èèyàn tó wà ń bẹ̀ ó ní kí wọ́n lè fi tákà sára àwọn èèyàn ó láwọn èèyàn tó wà ń bẹ̀ ó ní wọ́n ti fi inú oúnjẹ inú omi tí wọ́n fún wọn mu ní prison wọ́n ti fún bá wọ́n ti fi nǹkan síbẹ̀ fún wọn táyé pé nígbà wọn bá tú wọn lẹ́tàn láàrin oṣù kan oṣù méjì
mo kà lọ́mọ àwọn yóò lọ àlọ́mọ kú lẹ́yọ̀ kọ̀ọ̀kan ni wọ́n sáà tú wọn lẹ̀ wọ́n ti pẹ́ tú wọn lẹ̀ ṣùgbọ́n olórí nítorí fi sí wọn dájẹ́ pé láàrin oṣù méjì ni wọ́n tó kú lẹ́yọ̀ kọ̀ọ̀kan tí wọ́n ní wọ́n ti pa wọ́n tẹkinọ́lọ́jì ti débẹ̀ ṣùgbọ́n pé ìjọba gbègbè sí akínní ó ṣeé ṣe kí wọ́n sì rí wọn kó pé ṣùgbọ́n lẹ́yìn tó ṣe ló kọ ọ̀sẹ̀ mẹ́ta yìí ọmọ kékeré tẹ́ni ọmọ sunú gbó ó sunú lé gan-an ó síkì àwọn òbí ló mọye tó jẹ́wọ́lé àwọn lọ́fíìtù kájọ́ ọlọ́mọ tí sunú gbó. gbogbo àwọn olórí wúṣí wà ń bẹ̀ wọ́n kẹ́kọ̀ọ́ rí ibú ìjọba orí yẹn kéré sí i. gbogbo àwọn òbí tó wá tọ́mọ̀ jẹ́ ọmọ wọn gbé àti ọkọ̀ principal ọlọ́mọ tù yín inú o àti wà lólè yìí náà o àwọn àfáà wa ṣèyí kí wá gbégbá góòdù wọ́n ti ní tí a ti jíyàn gbé níbi àdúgbò kan wọ́n ní ẹ sá lọ kẹ́ ẹ sápò kẹ́ ẹ sá lọ àdúgbò mi Olódùmarè yóò yọ wá o ìjọba ìgbésẹ̀ àkíntẹ́ ẹgbẹ́ lórí ti ìyàwó àbúrò Báyọ̀ Adélábù ẹ dákun ìgbésẹ̀ àkín iléeṣẹ́ ọlọ́pàá ẹ ti wá gbé lórí eléyìí náà o tẹ́ẹ̀bà tí wàá bá rí gbé lórí eléyìí àyẹ̀pọ̀ kọ́tẹ́ pé ilẹ̀ ń jẹ́ o. ìbéèrè táwọn bí náà ni pé nígbà tí wọ́n ká àwọn ọmọ tí ó lẹ́ nìkan tẹ́ fi wọ́n lẹ̀ fọ́sẹ̀ mẹ́ta wọ́n máa ká àwọn ọmọ ilé nìyàn ẹ gbà wọ́n lẹ̀ láàrin ọjọ́ 4. ṣé ìṣèjọba olówó ní òkúre lẹ́wà ló báyìí kó sì òpó mọ́tálíkà olówó ní òkúre àti pé àwọn eléyìí gan ní ìsìn báyìí àwọn ìjọba yìí gangan ní ìsìn báyìí àwọn tó ń kàmpé wọ́n tó ṣèlú lọ gbogbo tá à ń ṣe yìí ẹ ń bá wọ gbòòrò ní ọmọ tó ń ṣẹlẹ̀ ní ọ̀pá àwọn ojúmọ́ wọn tó ń ṣe kàmpé ọ̀rọ̀ àwọn ọmọ yẹn bí ìgbà tó ti gbé sáṣáìdì torí kò jẹ wọ́n lógún táì kò jẹ wọ́n lógún bí ọ̀rọ̀ ti àbúrò ìyàwó àbúrò Báyọ̀ Adélábù àtàwọn ọmọ rẹ̀ ni ó yẹ kí wọ́n ti bẹ́ẹ̀ bá ń fi omi ṣòkúta tí ò jiná omi rẹ̀ ó yàtọ̀ lẹ́nu bẹ́ẹ̀ bá ṣòkúta tí ò jiná omi rẹ̀ ó ṣàyàtọ̀ lẹ́nu tí gbìyànjú bá ń lọ tó bá ń lọ á sáré ibi tí gbìyànjú ti dé. ìjọba à ń bẹ̀yìn àárọ̀ yẹn àtú yín o ó ti ní lọ́sẹ̀ mẹ́ta báyìí o ẹ jọ̀ọ́ ọmọ tí wọn bá fún lóúnjẹ láàrin ọ̀sẹ̀ mẹ́ta ṣé ò ní kú a sì mọ̀ pé mọ̀ fún wọn lóúnjẹ ṣùgbọ́n oúnjẹ tí wọ́n lè fún wọn kò lè tẹ́ wọn lọ́rùn ibi tí wọ́n kó wọn sí láwọn tán ti jí gbé ibi tẹ́fọn wà ní ẹ̀fọn lè rìn bẹ́ẹ̀ ejò lè rìn bẹ́ẹ̀ kì í ṣépè gbogbo àwọn ọmọ tán kó lọ wọn ò lè kó wọn wá pé tí wọ́n ní káwọn kí Ọ̀yọ́ State gọ́ọ̀mẹ̀ntì ó ṣe kó mú ṣẹ̀rí àwọn òfin ẹ̀ sí ibi tí ń pọ̀ wà ní ń gbọ̀ wà ẹnu tá a fi sọpádégún àdìsọpádégún mọ́ kí ṣe ìbágídé kó pe press conference náà kó dẹ̀ announce pé àwọn ṣòfin as from today Ọ̀yọ́ State àti lo ṣẹ̀ríà síbẹ̀ ni mo fi sọ nígbà wọn bá implement yẹn kọ́ nígbà má ti gba ọmọ padà ẹnu náà gómìnà tó fi wá jáde yìí pé for so reason the Sharia law have been cancelled. ìgbà tẹ́ni yẹ give point bẹ́ẹ̀ ni yẹn mo rò pé àwọn èèyàn lọ́pọlọ bó ṣe yẹ kó rí gangan nìyẹn but ìjọba owó rẹ̀ jẹ́ àti ṣiṣẹ́. Please, I am here again to beg the government, President Tinubu and the governor of Oyo State, Engineer Seyi Makinde, to please help us and dialogue with these people. They should not use force. The force that they used yesterday has cost us so much. It has added to our problems. In fact, one of us has been picked that they are going to kill him because government tried to help us by force. We want you to call them and dialogue with them so that our lives will be saved. We will not be killed. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbẹ̀lẹ̀tù ọmọdé làwọ̀.